ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. mo ní ibikíbi tẹ́ bá rí mi ẹja sí o àwọn tó sì lọ bá àwọn náà mọra wọn àwọn náà ní ń sanwó sùkúù rẹ̀ Ọọ̀ni Adéyẹyè lọ́lọ́ba ló ń sanwó sùkúù rẹ̀ òun náà ní àwọn ní àmọ́ bẹ́ẹ̀ ṣe bára wọn ṣe. bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi awuyewuye ní wáyé láti ìlú Ìwó tàbí látọ̀dọ̀ ọba Adéwálé Àkànbí Abdulrasheed tìlú nílùú Ìwó. oríṣiríṣi òkò ló ń wá láti bẹ̀ sílé Ifẹ̀ àti Ṣọ̀ọ̀ni directly or indirectly. àwọn tó wá directly ọ̀pọ̀. bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni ọba Adéwálé Abdulrasheed ńlọ accuse Ọọ̀ni Adéyẹyè wípé ìyàwó òun Chanechin wọ́n plot ẹni wọ́n plan ẹni wọ́n package ẹni ṣùgbọ́n gbà tí a padà mọ bí Chanechin ṣe dọ́dọ̀ ẹ̀ a ṣàlàyé ẹ̀ nígbà náà tí ẹ bá gbàgbé pé kí lorúkọ ọba yìí nílùú Èkó irọ́ o Elégùṣì ọba Elégùṣì ní ṣe nǹkan lọ́dún náà lọ́hùn ńbẹ̀ lòun àti Chin ti pàdé. Chin sọ̀rọ̀ a lo fídíò ẹ̀ a lo fọ́ìsì ẹ̀ níbi tó ti sọ wípé ìgbà tó dòru tóorun kù òun mutí yó tó dòru tóorun kù òun lọ sùn sí yàrá kan jíjí tóun ó jí ló ń bá ọba Adéwálé Àkànbí lórí òun gẹ́gẹ́ bó ṣe sọ ńgbà náà ni bàbá sọ fóun pé wọ́n bá ti bá lórí ohun gbogbo bọ́ bá ti lè bà léèyàn báyìí òkúta ti wọ̀ o kò sẹ́ni tí ó tún fẹ́ mọ́ o àfẹ́ni tó bá máa kú o látàrí eléyìí ó ti di olórí ọba náà nu torí òun òkú ní kẹ́ ṣèwúyè wọ́n ti mú un gẹ́gẹ́ bí ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. now gbogbo àwọn awuyewuye yẹn ti lọ fídíò kan ni mo tún wá bá pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Olúwo sọ nípa Ọọ̀ni lọ́ọ̀ni ò kí ń fèsì lọ́ọ̀ni ò lè fèsì lọ́ọ̀ni ò ní ever fèsì because asínwé òun kìnnì kan ẹgbẹ́ra ọ̀bọ̀n aṣíwèrè ọ̀kan jù àtòǹtò lè bákan náà wọ́n ṣe rí wọ́n wá ní ẹni tí bá ń bọ́ lọ́kùnrin jiyàn ní ọ̀pá àti pé asápẹ́ fún wèrè jó àti wèrè the same thing làwọn méjèèjì gbogbo àwọn nǹkan yìí ńgbà tó jẹ́ wípé Ọọ̀ni ní level aláṣọ funfun ni kò ní fẹ́ bélépo sọ̀rẹ́ Ọọ̀ni ti ráwọn èèyàn kan gẹ́gẹ́ bí elépo tí wọ́n mind láti fọwọ́ epo yí aṣọ àlà tó ń wọ̀ ìdènà tọ̀ ni kì í fi dá wọn lóhùn. fídíò tí mo wá bá pàdé òun náà ni ọba Abdulrasheed ti dárúkọ Ọọ̀ni tilé Ifẹ̀ wípé ńgbà tó ń ó lè ṣìn kúrò ní pálásì òun lè tọmọtọmọ
wọn ò jẹ́ kí mọ́tò gidi ó gbé, bọ́ọ̀sì ló ń jẹ́ kó gbé. Bọ́ọ̀sì tó wá gbé ọ̀hún gan-an lẹ́yìn tán ti gbé tán ó ń bùn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ni. Ó wá ní ọ̀nà Adéyẹyẹ ní Tògóòsì náà lọ gbalé fún Chin náà ní sanwó iléèwé ọmọ ní sanwó ilé àti nǹkan kan. Bẹ́ẹ̀ bá wà wò dáadáa fẹ́ni tó bá current ẹ mọ̀ wípé ńgbà tí Channel Chin tó kù òní wò ó sunkún sórí social media ní pé anybody tó bá lè help òun kí wọ́n help òun. Aláṣírí bí Ọlọ́run ọba mi ò sí, kò ní burúburú kọ́ mọ́ kéèyàn kankan mọ́ ni. Àwọn èèyàn kan ń bẹ wọ́n nígbàgbọ́ pé ibi tí wọ́n pa ọ́ wà ibẹ̀ ni wọ́n tu ọ́ ibi tí wọ́n pa ọ́ wà ibẹ̀ ni wọ́n gbà ọ́ wà, ibi tí wọ́n mú ọ́ wà ibẹ̀ ni wọ́n tu ọ́ sílẹ̀ wà. Ọ̀dà níwọ̀n bàgbà tí obìnrin yìí sàmọ̀ ọ̀ ni bọ́ bá sunkún sí bàbá lọ́rùn èèlò ni wọ́n wá ń gbalé, ṣé bàbá sọ pé àwọn ò lè gbalé fún ni. Nínú fídíò kan Olúwo sọ wípé òun rí wọn lóòtẹ́ẹ̀lì ìlànà méjì lọ sí lóòtẹ́ẹ̀lì, ìjọ tí wọ́n jáde ìjọ tí Chin jáde ibi tó ti lọ pàdé Ọọ̀ni lóòtẹ́ẹ̀lì ń tán ṣe lóòtẹ́ẹ̀lì kò yẹ nìkankan látọ̀dọ̀ Olúwo. Oríṣiríṣi nǹkan tó ní ó sábì fèsì ńlọlúwo ń sọ lélẹ̀ tó ń gángan sì mọ̀ wípé Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ ò ní fèsì òun lámọ́fàfà ni wọ́n fi ṣe ìdí igi làbá ń kò sí nílò àmì fàágùn fún rárá. Fídíò eléyìí tí Olúwo ti kọ́kọ́ sọ̀kò ọ̀rọ̀ sọ́ọ̀ ni ẹjẹ́ àkọ́kọ́ wo eléyìí ká tó wá wo eléyìí tí mo mú wá gangan lónìí ẹ ṣé pọ̀. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, we see me talking about this Ooni Adeyeye. You can see me talking about what you don't know. I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I helped Ooni Adeyeye, but because Ongbe Orisha law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. It was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own, she was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Ya video, Nino ya, yomo bimilerio, this wife will be, this supposedly wife, an ex-wife. Well, it was dead. They sent him to my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe their Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adeyeye Ene Togunwusi that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel, but when there's clarification, I will be mentioning. I'm also, kí ni ẹ ń ṣe ní hòtẹ́ẹ̀lì papọ̀? Lẹ́yìn ìgbà tó, òun náà ló gbalé fún àtọmọ àtìyàwó ní Ooni Adeyeye Ogunwusi.
ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ́ ẹ̀yin ọmọ Yorùbá o tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́yìn ni ìyàwó tí wọ́n sẹ́ẹ̀tì sínú ilé ẹ̀ tó wá pa tí ò rí ọ pa ìjà yóò lè tán láti máa bá lọ èmi ò sì ṣe é pa ọba àṣọògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè mí bàbá mi ní òrìṣà bàbá mi ní Ṣàngó bàbá ńlá mi ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ mo ti dọ́ba lẹ́nìí Ṣàngó ò lè pa mí Ṣàngó is a criminal Ògún ò lè pa mí Ògún is a criminal àwọn bàbá ńlá wa ni they are not criminals so they won't be killing their children Ògún àti Ṣàngó ìpààyàn Ọlọ́run ọba Olódùmarè nìkan ló mọ̀ gbàtẹ́yìn kọ́ máa gbógun tò kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní ọ̀ní ó suspend mi ọ̀ní lè suspend èmi lọ́ba paramount ruler ó suspend another paramount ruler so ojú mi lọ ní àgbáwò àbó fipò ojú mi lọ yamba sẹ́ẹ̀tì 1 2 3 ní Ọ̀ṣun kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 àwọn tá a jẹ́ náà paramount rulers so kó ń kálukú lọ máa ń pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ bẹ́ẹ̀ bá ti ṣe bí sí mi níjọ lẹ́yìn nígbà òun ṣéun àmọ́. ṣùgbọ́n ẹgbọ́n nǹkan tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ èmi rò wípé bàbá lé ní bàbá bá ní ìwọ̀n làá bá ní sọ̀tá mọ́ àti pàápàá bàbá bẹ́ẹ̀gùn ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni èsì já fílẹ̀ káwọ́ sàmì ìtẹ̀lé lẹ́yìn kéèyàn ó ṣe níṣe pé kéèyàn ó fààyàn kan wálẹ̀ kó tó lè gòkè Ọlọ́run gò nínú dídùn sí i ẹ bá ń bínú sí yàn lèyàn máa ń bínú sí ẹ bá ń báyàn jà lèyàn máa ń bá jà èyàn ò kí ń kírìẹ̀tì ìjà ń bi tíjà ò ti sí wọ́n lè yàn jù ọ lọ oníjọ́ kan ni ìwọ lọ ẹ̀sẹ̀ ń sọ pé sójú ọ lọ ni ṣé òjú ọ lọ ni ayé mẹ́rin tó jù ní ẹ̀yin méjèèjì ọjọ́ orí kọ́ ìbànújẹ́ lọ́jọ́ orí gan Yorùbá wí wọ́n nípò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí kò dùn mí àgbàlagbà ń bú ọpa lẹ́ẹ̀mẹ́fà torí ìyẹn alẹ́ àná kò dùn mí ẹ̀kan là wí kò dùn mí ẹ̀kan ló dùn lẹ́nu wọ́n kò dùn mí Ọlọ́run kò dùn mí ìgbàláì kò dùn mí ó dùn ọ́ ọkàn mọ́ bó ṣe sọ ni so kò sẹ́ni tí ó wà sọ pé kọ́ba Abdulrasheed Adéwálé Àkànbí ó panu mọ́ torí pé ní tó bá wí lẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ ìwọ̀fà lẹ́nu ní tó bá wù kálukú ló lè fi ṣe Ọlọ́run bá fún kálukú ń tiẹ̀ àtẹni tó ń rọ̀ọ̀nù tiẹ̀ bíi diarrhea àtẹni tí ń rọ̀ọ̀nù ẹ̀ anyhow kálukú wa náà ní ń lo ẹnu ẹ̀ láti sọ nǹkan kan láti ṣe nǹkan kan nígbà tó wù ú lásìkò tó wù ú fún nǹkan tó wù ú. well n ò fẹ́ ṣe ní ọ̀rọ̀ méjì ni o pé àti gbọ́ lẹ́nu ẹ̀ ká tún ẹ̀sẹ̀ mọ́ àti sọ́tẹ̀ tẹ́lẹ̀ fídíò eléyìí tí mo mú wá gangan náà ni mo fẹ́ ṣàfihàn rẹ̀ yìí mo kí n pẹ́ kú kàlẹ́ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ṣe pọ̀ God bless you. wọ́n bẹ̀rù ẹnìkan tọ́kọ́ bá tó bẹ́ẹ̀ sọ̀kú wọ́n sponsor rẹ̀ ọ̀wọ́lé wọ́n tún ní kí á pa wá Canada gbogbo ẹ̀ ọjà sí pàbó ikú wọlé tọ̀ mí mo lé kú jáde mo lé ìjọ mo ń lé gẹ́yìn ìjẹ́ wọ́n fi mọ́tò gidi pé bọ́ọ̀sì mo ní wọ́n fi pé nígbà wọn fi bọ́ọ̀sì ń pè tán mo wá tó fi bọ́ọ̀sì mo tó bùn yàn bọ́ọ̀sì mo bún football club ẹ̀ mo ní ẹ̀ mo ní ibi kíbi tẹ́ bá rí mi ẹ já sí o àwọn tó sì lọ bá àwọn náà mọra wọn àwọn náà ní ẹ ń sanwó sùkú rẹ̀ Ọọ̀ni Adéyẹyè lọ́lọ́ba lọ́ sanwó sùkú rẹ̀ òun náà ní àwọn ní àmọ́ bẹ́ẹ̀ ṣe bára wọn ṣe wọ́n fún wọn lówó wọ́n fún wọn gbogbo ẹ̀ wọ́n sanwó sùkú wọ́n sanwó gbogbo ẹ̀ àwọn náà ní ẹ fún wọn lówó obìnrin Chanel Ọọ̀ni Adéyẹyè Ìlọrin náà lọ gbà padà tó ránṣẹ́ náà kọ́ lọ́gbà àti àwọn kan tí a ń pe àwọn tí ń wọ́ báàlù yìí ogun wọn pàdé pọ̀
àtọkùnrin kan elédè ìjẹ̀bẹ̀lẹ̀ báyìí. Àwọn bàbá dáadáa wà ń lu ìta máa sọ̀rọ̀ yín dáadáa. Wọ́n ṣe dáadáa, á sọ̀rọ̀ yín dáadáa. Kọ́lọ́mbọ̀ ọ̀run kẹ́ báyọ̀ rẹ̀ ọ̀tún bá báyọ̀ rẹ̀ mú. Kọ́lọ́mbọ̀ ọ̀run kẹ́ àwọn èèyàn wà. Bàbá mi ṣe dáadáa nù. Kọ́lá kan. Kọ́lọ́mbọ̀ ọ̀run kẹ́. Professor Láolú Òde wa ń lu yìí, wọ́n tún lu ìṣe. Àwọn tẹ́ kòwó sí lọ́tẹ́ ní tí gbogbo òwú ọmọ ẹ̀kọ́ ń fọkànbá. Àwọn áìbọ̀tì. Kí ayé mọ́jà ó. Kí ayé mọ́jà. Ẹ sọ fẹ́ tó bá fẹ́ jọba ń lu gbé nǹkan rẹ̀ ṣe. Káti ẹ̀mẹ́ pé tó o bá jọba ìtọ́ ọba ṣe ọba tiẹ̀ ṣe ju ọba tó wà bẹ́ẹ̀. Máa rí ìgbàgbọ́ tẹ́ǹsì àti kẹ́ ẹ mọ́ sponsor àwọn èèyàn kí á dàlú kí á bàlú jẹ́ ká lè jò gidi fẹ́ wá kí á ní kí á yìnbọn kí á lọ ṣe ní sùtá ẹ̀jẹ̀ ká lè jò gidi ọwọ́ wo afẹ́mọ́ káwọn àlejò ńlá ńlá wò wo àwọn láwọn èèyàn mo léèyàn mo ní àwọn èèyàn gidi tí a fẹ́ wọ̀ wo ṣùgbọ́n etí wọn rán wọn láti máa ṣe fún wọn. Pásítọ̀ kan agbéwá látàkúrẹ́ ọmọ Òwò ni gbọ́ látàkúrẹ́ ní ọdún méjì sẹ́yìn. Ògúnmọ́dẹ́dẹ́ ó sì bẹ́ẹ̀ máa kúrò ní Ìwòdè wọ́n dẹ̀ yìnbọn. Ẹ má máa bàlújẹ́ máa ń torí pé ẹ̀wù ọba dẹ́jẹ̀. Àmẹ́ tó ṣe é nù yín ṣùgbọ́n ẹ̀tọ́ bá ṣe é nù yín kọ́ lọ wá wẹ̀ bọ́lẹ̀. Wọ́n tó bá fẹ́ jọba ṣe nǹkan dáadáa sílùú. Jẹ́ kí ìlú rí kínú ìlú dùn sí ọ́ kèsè ká gbọ́ pé ìjà lẹ́ sponsor kí ni máa jẹ́ èèyàn ta nǹkan yìí ọba ìta nǹkan yìí èmi mú nílẹ̀ wò mo lọ́ọ̀bì kankan. Ẹ káàbọ̀ padà well ìjọba ṣòfin kọ̀rànkà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ntakata bá jẹ nífi lọ́mọ ẹgbẹ́ ẹ̀ béèyàn bá ro wípé ẹnìkan ro kú sóhun àbí wọ́n ń lé kú sóhun àbí wọ́n ń ṣògùn nítorí òun ká pé olúwa rẹ̀ lẹ́ni tó tu tọ́lẹ̀ tí ń fẹsẹ̀ rá ọ̀ràn tí ń tó fi tó onítọ̀ ṣeré ni sọ àkàndá ọ̀rọ̀ Awíkonko mi kọ́ ni wọ́n sọ nǹkan kan o ntọ́ bá wọ bá kàn bí ní kọ́ máa sọ ntọ́ bá wù kábíyèsí ní kọ́ máa rò létè òun léyàwó jáde ṣé nǹkan rí wá ni odidi ọba sọ pé mo lè jáde kó nù kíní ọmọ tó bí fún mi gan-an àti ìmọ̀ bóyá mi ló mo ní DNA láàfin mọ̀ odidi ọba láàfin lórí àpèrè ọba ní Adéyẹyè náà lọ́gbàálé fún náà ní sanwó skú àwọn ọmọ kí nìyẹn túmọ̀ sí àwọn ọ̀jọ̀gbọ́n tí ń wò ti mọ̀ wípé kò sọpọlọ kankan bẹ̀ kò sí nǹkan tó ní ìtumọ̀ kankan bẹ̀ torí pé kò sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́ kò síbi tí ràn lọ́wọ́ ò ti lè wá gbàmígbàmí là á gbà so Ọlọ́run nínú àánú ẹ̀ yọ ṣàánú gbogbo wa o gbogbo wa ti rure kọ́lọ̀ wọn já sọ re Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi Àjàó àrò Awíkonko aṣọ olùjọ ọlọ́rọ̀ ẹ rí pé wọn sọ púpọ̀ mi wà yí ẹjọ́ ó fi ọmọ rẹ̀ fọ́kọ 6 ń wà yí ẹjọ́ lọ́tẹ̀ yìí. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o.
ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ni